Alfa tó jẹ́ Islamic scholar tí wọ́n ní kó máa ṣe dáwà láti pe àwọn èèyàn sí ọ̀nà Islam, kó máa kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́, àwọn tó ti ń wọgbó lọ kó pè wọ́n padà. Alfa yìí ló pé Alfa kan lálẹ́, wọ́n tún jọ rìkọ́ọ̀dù voice note yẹn wọ́n wá send ẹ̀ sí aráyé. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ìyàlẹ́nu kan ni mo tún gbọ́, mo rò pé kò jẹ́ rí bẹ́ẹ̀. Mo gbàgbọ́ pé kò jẹ́ rí bẹ́ẹ̀, rúmọ̀ ló máa jẹ́. Ṣùgbọ́n kó tó dọ̀ǹdì 7, tá a gbọ́ pé bẹ́ẹ̀ lórí nílé ẹjọ́ lórí ọ̀rọ̀ Tani0lohun. Tani0lohun, Abdulaziz. Ohun tá a rí, tá a gbọ́, tá a mọ̀ tí gbogbo àwọn èèyàn dákẹ́ sí ni pé gbogbo àwọn àfáà nílọrin ti gbẹ̀bẹ̀. Àwọn tí Tani0lohun ṣẹ̀ wọ́n jáde pé àwọn ti forí jìn, pọ̀wọ́ ilé ẹjọ́ ló kù sí, páwọn dẹ̀ gbàgbọ́ wípé bẹ́ẹ̀ lẹ́jọ́ bá lòun ṣẹjọ́ mọ́, ilé ẹjọ́ ò lè máa bá òfurufú ṣẹjọ́, pé nítorí náà kán gba béèlì Tani0lohun ó kúrò. Wọ́n wá ń tó bọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, a gbọ́ wípé wọ́n ti gba béèlì ẹyọ kan ní magistrate court, ṣùgbọ́n òjijì la tún gbọ́ pé rúmọ̀ ló máa jẹ́. Láti bí ọjọ́ mẹ́ta láti ń gbọ́ wuyewuye ọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n the 2nd November la gbọ́ pé wọ́n tún gbé 5 case pé ó sun Kùránì, Tani0lohun sun Kùránì, ó sun àlùkùránì níná, pé kéèsì tuntun tó tún máa fèsì nìyẹn. Àwọn àfáà kan fẹnu bà lọ́jọ́ wo pé kéèsì yẹn ń bọ̀ lọ́nà, a rò pé eré ni tàbí àwàdà, torí lẹ́yìn yẹn mọ̀mọ́ tó bí Tani0lohun, ẹbí Tani0lohun, ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run bí àwọn wòlíì àpótí ẹ̀rí, àwọn àfáà míì, àwọn ọmọ ilẹ̀ Yorùbá lọ́tún lósì ni wọ́n bẹ̀bẹ̀. Even admin Tani0lohun Tani0lohun ló ń dákun, ó náà tún jáde ó tún bẹ̀bẹ̀. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu la gbọ́ pé fáìlì míì tún jáde. Kò sí bá a ṣe ní sọ̀rọ̀. Ìdí ni pé bí ọjọ́ mélòó kan sẹ́yìn, ẹ gbọ́ gbogbo ẹ̀yin tó ní etí gbọ́ ọ̀rọ̀ àti àyà àgbàṣe. Alfa tó jẹ́ Islamic scholar tí wọ́n ní kó máa ṣe dáwà láti pe àwọn èèyàn sí ọ̀nà Islam, kó máa kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́, àwọn tó ti ń wọgbó lọ kó pè wọ́n padà. Alfa yìí ló pé Alfa kan lálẹ́, wọ́n tún jọ rìkọ́ọ̀dù voice note yẹn wọ́n wá send ẹ̀ sí aráyé. Kí ni voice note náà? Èpè ńláńlá ló mọ̀ kún bẹ́ẹ̀ tí Alfa tó ń ṣe dáwà láti pe àwọn èèyàn padà sí ọ̀nà ti Ọlọ́run, tó ń fi Tani0lohun ṣẹ́ pé kò ní bọ́m̀bẹ̀. Alfa tó pè tó ń sọ̀rọ̀ fún yìí pé ẹjẹ́ á fún dìímọ̀ ẹmọ́jò bọ́m̀bẹ̀, ìyẹn lòun ti bọ́ sórí ibùsùn ti fẹ́ sùn. Alfa yìí wípé òun ò ní lò ju ìṣẹ́jú 5 lọ, ó sọ̀rọ̀ tó fẹ́ wọ 30 ìṣẹ́jú, wípé Kùránì tó jóná yẹn àwọn sì máa gbé jáde. Mo gbọ́n tínú, ọ̀pọ̀lọpọ̀ gbọ́n tínú pé ọ̀rọ̀ orí afẹ́fẹ́ ni, ìyẹn ò tún gbọ́dọ̀ wáyé mọ́. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu a gbọ́ pé padà wáyé. Ẹ má gbàgbé o, ọmọ tó níyà àwọn ò ní sùn, ó náà mà ní fojú ba oorun. Àwítán ẹni kì í sọ̀rọ̀ ẹ̀sìn, ẹ̀kọ́ máa ń fojú mímú hàn. Màá fi ìpele èèyàn 2 tàbí ó lè pé 3 hàn yín tí wọ́n ṣe Kùránì ní ṣekúṣe tí kò sẹ́ni tó lọ mú wọn. Àkọ́kọ́ ẹ wo kékeré yìí bí ẹni ṣe gbé ọtí sẹ́gbẹ̀ẹ́ àlùkùránì tó dẹ̀ tún lé àlùkùránì lórí. Ẹ sáré wo fídíò náà. Àwọn ọ̀tá Ọlọ́run kan rèé o, àwọn ọ̀tá ìsìlámù, àwọn lélẹ́yìí. Ẹ wo bí wọ́n ṣe gbé ọtí sílẹ̀, ọtí lẹ́yìn tó gbé sílẹ̀ yìí àti Kùránì, wọ́n gbé àwọn méjèèjì sílẹ̀. Ẹ wo bí wọ́n ṣe mú ọtí, bí wọ́n ṣe dálé Kùránì lórí.
ọtí wọ́n sì dálé kùránì lórí títí nígbà tí wọ́n da ọgbọ́n tí lé kùránì lórí tán wọ́n wá sínú kùránì náà wọ́n bẹ̀rẹ̀ sí mú bàtà wọ́n bẹ̀rẹ̀ sí láàbò kùránì wọ́n ń láàmọ́ wọ́n sí gbogbo nù kùránì wọ́n mú bàtà kan ti wọ̀ gbogbo bàtà wọ́n fi ń láàmọ́ wọ́n ń láàmọ́ ẹ̀yin náà wò wọ́n èyí táwọn ẹni ń ṣe. mo lérò pé ẹ ti rí ṣe bóun ló rà ṣe bóun ló dọ̀tí sí tó bà àlùkùránì tó wà nínú ẹ jẹ́ ni àlùkùránì tó wà nínú mùsùlùmí só bàjẹ́ ni bí a bá jẹ́ pé lóòótọ́ a kì í ṣe ìkà ta nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹni ṣàṣìṣe ta fẹ́ pè sójú ọ̀nà Ọlọ́run ẹ mọ̀ pé àwọn nǹkan kan wà tí wọ́n ń pè láṣejù tó bá ti bọ́ sí àṣejù àjẹpọ̀ parí nìyẹn ó ti wá ní ọwọ́ àṣejù nínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá kù nídìí ọ̀dọ̀ ta lọ́lọ́run ẹ̀yin tẹ́ ẹ kù nídìí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jókòó sídìí ọ̀rọ̀ ta lọ́lọ́run sáà ní nǹkan mìíràn tá a fẹ́ wá sí pẹ̀lú bíjọba Nàìjíríà ṣe ń mì lògbòlògbò all right àáfàá wa ọ̀gbẹ́ni wa ọmọ Yorùbá tó sun Kùránì tó sun ọpẹ́ Ifá tó sun Bíbélì ṣe ti lọ gbé ẹ̀jẹ̀ asáríwò yẹn náà láàrin ìṣẹ́jú kan díẹ̀. mo kọ́kùnrin o mo kóbìnrin mo kí ọmọ eke mo kẹ́ gbàlagbà mo káwọn tó lọ́n kó lẹ̀ lọ́wọ́ mo kẹ́ ọlọ́gbọ́n ayé á ní mo sun Kùránì mo sun Báíbù mo sọ pẹ̀lẹ́ nínú ẹ̀sìn tá à ń sọ yìí inú méjì tí mẹ́ta tí mo sọ yìí méjì gangan lèmi gangan mo gbèrú níbẹ̀ mùsùlùmí ni mí ẹlẹ́sìn àbáláyé ni mo ṣe kí ẹsẹ̀ pé orí mi dàrú mi orí mi ò dàrú tákùn ẹbí sí níjà pé bẹ́ẹ̀. mo lérò pé ẹ ti rí ẹ jọ kí ni wàhálà tá a kóra wa sí lórílẹ̀‐èdè pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ lọ́ọ̀yà tó kàwé tán ríṣẹ́ sí wọ́n lọ sá sí abẹ́ ẹ̀sìn àwọn lọ́ọ̀yà China lọ́ọ̀yà UK ètò oníkálukú máa mójútó àlàáfíà ara rẹ̀ pẹ̀lú éèjì yín kọ́mọ̀ lọ di pé orí ẹjọ́ ẹlẹ́jọ́ lobì kú sí ẹ kàn ń wó oríṣiríṣi àwọn àṣírí kan ń tú sí wa lọ́wọ́ ọmọ kìrìsìtẹ́nì tẹ fẹ́ gbé gbogbo òwe ẹ̀ tẹ́ ń tò ṣùgbọ́n ẹ rí pé kò sí palẹ̀ mọ́ lọ sí Òṣogbo tàbí Ìlọrin gbogbo òwe ẹ̀ tẹ́ ń tò sẹ́yìn nìkan ni torí Ọlọ́run ṣé àlàáfíà náà sì lẹ gbé dání yìí torí Ọlọ́run agbẹ́gilére tó gbé ọpọ́n Ifá agbẹ́gilére kan náà ló gbé wàhálà tí wọ́n hàn tú sí kálámù tá a mú dání pẹ̀pẹ́ igi ni ìwé tá a mọ̀ ní Bíbélì ìwé tá a mọ̀ ní àlùkùránì ẹ lọ wádìí rẹ̀ látàrí ewé àti igi ló ti jáde ó náà fi ń pè ní ojú ewé kìíní ojú ewé kejì ojú ewé kẹta súrà kìíní kan nǹkan kan ojú ewé ló já sí ewé àti egbò ní gbogbo wa jọ gbé dání táwa kó wàhálà sínú ayé ara wa ẹ̀dọ̀ túbọ̀ wá ìmọ̀ ìjìnlẹ̀ tí ó mú àlàáfíà wọnú ìlú ó ṣe jẹ́ gbogbo ìwà wàhálà ìsá bàbá sì wí ẹni àmúríwá ká fọrùn lẹ̀ eléyìí tó gẹ́ ẹyẹ bíi ta lọ́lọ́run abiyamọ mọ̀mọ́ tòótọ́ tí í ṣe ya ta lọ́lọ́run àti gbogbo ẹbí àti ọ̀rẹ́ ẹjá mú kinní kan ẹjá mọ́kàn báyìí pé bàbá ní ta lọ́lọ́run ti rù ta ló ti fẹ́ kú ta lẹ́mí ẹ̀ ti fẹ́ bọ́ yes ìkòkò tí ó jata ìdí rẹ̀ àgbóná kéèyàn tó gòkè àgbà láyé ojú lásán kọ́ ẹni tí Ọlọ́run bá máa gbéga tí ó gùn ẹsẹ̀ rẹ̀ á tínrín bí ó bá jẹ́ wípé wọ́n kidnap ta lọ́lọ́run tí wọ́n ní ká lọ wá ransom àìmọye millions wá tá ò tí ì rí àbá rẹ̀ tó lóṣù mẹ́ta mẹ́rin jù bẹ́ẹ̀ lọ ní ọgbà àwọn x-men gbẹ́gbà tó máa fi dé báyìí hospital ló láǹdì sí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run asáti ẹ̀ ń rí a mọ̀ pé bìkan ni wọ́n ti mọ́ adẹ̀dúpẹ́ ó kéré ó pọ̀ wọ́n fún níwọ̀nba oúnjẹ gbogbo kéèsì tó bá kù ẹ jẹ́ wọn kó jáde 20 ọdún bọ̀ wá kọ̀la gbogbo wàhálà tó bá kù ẹ jẹ́ kí wọ́n fà á oh my goodness God ara abiyamọ ara ọmọnìyàn ló ń ta wá ikú ò gbọdọ̀ pa ikú ò gbọdọ̀ pata lọ́lọ́run ẹ gbà mí gbọ́ o a sì tí ì mọ̀ lọ́wọ́ tó wà igan pàápàá àwọn nǹkan tí ó padà tẹ̀yìn ẹ̀ yọ
láti ibòmíì. Àwọn alágbára àgbáyé wọ́n ń wò bá ṣe ń ṣe. Àwọn èèyàn láàrin ìlú Nàìjíríà tí wọ́n jẹ́ alágbára wọ́n dákẹ́, wọ́n ń wo ibi tí ó gbà yá. Wọ́n ti bẹ̀bẹ̀. Àfáà kan tá ti rò pé ló máa burú jù ó tún jáde ó dá wákà. Ó ní kọ̀sẹ́ńtẹ́nu ò lè gbé. Mo dẹ̀ rántí pẹ́nu gbé àwọn náà gbà kan tí wọ́n fi ọmọ onítíátà kan ṣépè nítorí pé ọmọ yẹn á ti play. Tí wọ́n ní àwọn òbí ò ní jèrè ẹkú ló máa pa nǹkan kan. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ wípé bẹ́yìn ṣe ń arrest ènìyàn yìí ni Kírísítẹ́nì arrest ènìyàn, lóníṣẹ̀ṣe arrest ènìyàn lórí àwọn ìbanilórúkọ jẹ́ tó pọ̀ rẹpẹtẹ tó wà lọ́wọ́ àwọn èèyàn lóríṣiríṣi. Ọgbà ẹ̀wọ̀n á ti kún fáwọn ẹlẹ́sìn, ilé ẹjọ́ á ti kún fáwọn ẹlẹ́sìn. Ṣùgbọ́n ẹ wo ibi tí àlàáfíà wà báyìí, ẹ̀yin fúnra yín ẹ jókòó ẹ wò. Àwọn ìwọ̀n yìí wọ́n dẹ̀ ń tọ́ wọn o, wọ́n ń bú wọn, wọ́n ń sá wọn, wọ́n ń bà wọn lórúkọ jẹ́, wọ́n ń kìpọ̀ rí wọn o. Nínú àwọn tó yẹ kán máa ṣe dáwà ló mú ọba Ọ̀ọ̀ni Ifẹ̀ ló wọ́nlẹ̀ ló bú yàláyà Ọ̀ọ̀ni of Ifẹ̀. Ọba dẹ̀ dákẹ́ ó wò. Kí ló wá dé tẹ́yìn ò tiẹ̀ jẹ́ kógun ó sinmi kálàáfíà òjọba? Tó ẹ jẹ́ ká sì máa wò orúkọ lórúkọ, ká sì máa wò ó. Ẹ jẹ́ sì máa wò ibi tó máa padà wó sí. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tó ń dùn àbáwá tó ń dùn lọ́kàn ọ̀rọ̀ ta lọ lọ́run pé at least ọmọ ènìyàn ni. Gbogbo ẹ̀ṣẹ̀ náà tó wù kó ṣẹ̀ láyé àwọn èèyàn ti wá bá yín lọ́tùn lósì, ẹlẹ́ẹ̀ ti foríjì. Àwọn tó wá yẹ kán máa ṣe dáwà fún àwọn tó fẹ́ sọnù nínú ẹ̀sìn mùsùlùmí, àbí kán ṣe dáwà fún àwọn tó wà nínú ayé kí wọ́n gba mùsùlùmí. Àwọn gan ló tún ń dá iná, àwọn gan ló tún wà láàánú tó ń pè lọ́gànjọ́ òru. Àwọn gan wọn ò lè sùn, wọn ò lè sinmi láti ba ayé ọmọ ọlọ́mọ jẹ́. All right, gbogbo ẹ̀ ẹ jẹ́ àwọn tí ó tún ṣẹlẹ̀ lọ́ndì 7. Mo gba Ọlọ́run gbọ́ wípé ẹni Ọlọ́run bá ń bẹ lẹ́yìn fún bí Olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ wà. Ojú lè pọn, ìdààmú lè bá, wàhálà lè dé bá, ṣùgbọ́n yóò padà lu àlùyọ. Ẹ jẹ́ àwọn tí ó padà gbẹ̀yìn nígbẹ̀yìn. Èmi gbàgbọ́ wípé orin ọpẹ́, orin ayọ̀ ni ó padà kẹ́yìn ta lọ lọ́run. Ẹ ṣé púpọ̀ o. Ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ share dé gbogbo ibi tó bá yẹ kó dé. Ṣùgbọ́n mo sọ wípé ẹ free ta lọ lọ́run. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.